the greater than the greatest, the king of the kings, I am that I am. Ọba tí ń jẹ́ èmi ni, ẹni tí ọkùnrin tó sá, tí Jọ́dánì rí tó padà sẹ́yìn, òkè ńlá fò bí àgbò, kékèké bí ọ̀dọ́ àgùntàn. Èéṣe tẹ́yìn ọkùnrin tẹ́ fi sá, tẹ́yìn Jọ́dánì rí tẹ́ fi padà sẹ́yìn, tẹ́yìn òkè ńlá fò bí àgbò, kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wárìrì wọlẹ̀ níwájú Olúwa Ọlọ́run Jákọ́bù. Iye tó ń bẹ nínú igi àjàrà ló wà nínú ẹ̀ka àjàrà. Ẹ̀mí Kristi ń gbé inú mi torí wípé èmi lẹ̀ka, Jésù mi lájàrà. Ló mú mi kọrin wípé ẹ̀mí kan náà tó jí Kristi Jésù dìde kúrò nínú òkun gbé inú mi. Ó ń fún mi lókun àtagbára, ó ń sọ mí dolúborí ayé. Torí gbóngbóng tí a bá ti pọ̀ lọ́rùn bí ti borí ayé ni ìwé mímọ́ sọ. Olódùmarè ọba tó fún fọba jẹ tó ń gbàdọ́ba lálẹ́ ọba ló ń gbé nínú mi. Kí ẹ tó lè rí mi mú ẹ máa mú ọmọ, kí ẹ tó lè rọ́mọ mú ẹ máa mú bàbá. Gbogbo ayé ló mọ̀ ó pé bàbá ò ṣe mú. Bí mo bá kọrin wípé Ọlọ́run mi ga, èmi náà á ga, ó di dandan kí n ga. Torí pé òtítọ́ ni ọ̀rọ̀ ló jẹ́, Ọlọ́run sì lọ́rọ̀, ó di dandan kó ṣe. Ipá wo ló ti sáré kí n má ga? Agbára wo ló ti sáré kí n má ga o? Ohun ìjà mi kì í ṣe tayé yìí o, ṣùgbọ́n lágbára nínú Ọlọ́run. Bí mo tilẹ̀ ń rìn nípa ti ara, ọmọ Ọlọ́run kì í jagun nípa ti ara. Èwo nínú àwọn áńgẹ́lì ló sọ fún wípé ìwọ jókòó lọ́wọ́ ọ̀tún mi títí mi yóò fi sàwọn ọ̀tá rẹ̀ dápò títí sẹ̀rẹ̀. Ìránṣẹ́ kọ́ ni wọ́n á jẹ̀bi, àrùn wọn jáde láti sìn àwa tó jẹ́ àjogún. Bí ọmọ Ọlọ́run bá ti sọ̀rọ̀, àjogún ti pàṣẹ, áńgẹ́lì àmúṣẹ. Gbogbo ọlá, gbogbo ìyìn, gbogbo ògo kó padà sọ́dọ̀ rẹ̀ ọba dániwáyé. Àwọn kan sọ wípé Ọlọ́run kì í bá níyàn pògo, wọ́n rí sọ wọn dẹ̀ tún ń rí sọ. Òun lájàrà wá ní ẹ̀ka, ẹ̀ka ló ń rúwé, ẹ̀ka ló ń tọ̀nà, ẹ̀ka ló ń sèso. Àwa ni ògo Ọlọ́run níwé mímọ́ sọ, àwa ni gbogbo ayé ń wò tí wọ́n fi ń fi ìyìn fún Ọlọ́run. Ọlọ́run mi, mo ṣe ọlọ́ba ní gbogbo ọ̀nà nítorí pé ìwọ lọ́ba. Ẹ̀kẹrin nínú iná, jábọ̀ yájú ọkùnrin ọkùnrin. Ìwọ tó ń gbé àwọn ògo rẹ̀ ga ní ọ̀run. Ìwọ ni mọ̀nàmọ́ná ojú ọ̀run ṣe gbámú Ọlọ́run àwọn ọlọ́run. Ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ṣe gbámú. Ìwọ ni jìgbìnì jìgbìnì bí àtẹ ìlẹ̀kẹ̀ ọba àwọn ọba olúwa àwọn olúwa o. I will worship you, Lord. I will worship you. I will say you are the King of Kings. You are the Lord. Kurabata helimiti amati olórí ogun ni. Bukola gospel munke tantan. Tèmi ní o, ògo inú ọdún yìí ó tèmi ní. Ògo inú ọdún yìí ó tèmi ní o, ògo inú ọdún yìí ó tèmi ní. Òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ló ń gbénu mi. Ògo inú ọdún yìí ó tèmi ní. Ìwọ nǹkan, ògo inú ọdún yìí ó tèmi ní o. Ògo inú ọdún yìí ó tèmi ní. Ògo inú ọdún yìí ó tèmi ní o. Ògo inú ọdún yìí ó tèmi ní. Òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ló ń gbénu mi. Ògo inú ọdún yìí ó tèmi ní. Ẹ gbọ́, mo dúró bí akọni, mo sì dúró bí òmìrán, mo dúró bí alágbára. Mo ti ẹnu mi bẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, mo
àṣẹ jáde. Májẹ̀mú ayé wo ló sọ pé kó wà nínú ìgbèkùn? Alágbára ayé wo ló sọ ṣẹ̀dá rẹ sínú ìgbèkùn tí ó fi sèso rere jáde ní ọdọọdún? Èmi sọ jáde gẹ́gẹ́ bí ikọ̀ àti irúgbó Olódùmarè. Alágbára bẹ́ẹ̀ kó fi ayé sílẹ̀. Májẹ̀mú òkùnkùn wo ló sọ ṣẹ̀dá rẹ sínú ìgbèkùn? Ẹ gbọ́ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà. Májẹ̀mú bẹ́ẹ̀ kó máa já. Àṣẹ àti kọ́ nínú ìwé Ìsáyà chapter 49 verse 28 wípé a lè gba ìkókun lọ́wọ́ alágbára bí? Tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tò ó fún? Alágbára ayé wo ló ń fi ọmọ pa ọ́ ní ẹkún ní ọdọọdún? Àbí ta lè ènìyàn tó láyé rẹ̀ ò ní ní ìtumọ̀? Gbọ́ lẹ́ni bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ bá sì wà, kẹ́ ó sì máa gba agbára ní ọwọ́ rẹ̀. Májẹ̀mú òkùnkùn tí a fi ń lo ìjọba lórí ayé rẹ̀ lónìí, ọ̀run gbà ní ọwọ́ wọn. Èmi sọ ọ̀rọ̀ yìí jáde gẹ́gẹ́ bí ikọ̀ àti irúgbó Olódùmarè. Májẹ̀mú òkùnkùn wo ló ń jọba lórí rẹ̀ nídìílé rẹ̀? Gbọ́ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ bá sì wà. Májẹ̀mú ọ̀hún bàjẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gbà mí lọ́wọ́ mi jẹ́ ìkorò, ó ti tó gẹ́. Kí Yésù kú wá sùn rìn, ó ti tó gẹ́. Káyé má fi mí ṣẹlẹ̀ ìyá, kọ́ má sọ pé ó ti tán fún mi. Gbà mí lọ́wọ́ mi jẹ́ ìkorò, ó ti tó gẹ́ o. Gbà mí lọ́wọ́ mi jẹ́ ìkorò, ó ti tó gẹ́. Kí Yésù kú wá sùn rìn, bàbá ó ti tó gẹ́. Káyé má fi mí ṣẹlẹ̀ ìyá, kọ́ má sọ pé ó ti tán fún mi. Gbà mí lọ́wọ́ mi jẹ́ ìkorò, ó ti tó gẹ́ o. Ọlọ́run mi, ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn mí sílẹ̀, tí wọ́n fi jìnnà sí ìgbàlà mi àti ìsìn ohun ìgbé mi. Ọlọ́run mi, èmi kì í gbé pé lásán ìwọ kò dáhùn, àti nígbà ooru èmi kò dákẹ́. Gbà mí lọ́wọ́ mi jẹ́ ìkorò, ó ti tó gẹ́. Kí Yésù kú wá sùn rìn, ó ti tó gẹ́. Káyé má fi mí ṣẹlẹ̀ ìyá, kọ́ má sọ pé ó ti tán fún mi. Gbà mí lọ́wọ́ mi jẹ́ ìkorò, ó ti tó gẹ́ o. Olùràpadà ọ̀run o, gbogbo májẹ̀mú ikú wo ló ń bẹ nínú ayé rẹ? Ọ̀rọ̀ òdì wo láti sọ sí ìṣẹ̀dá rẹ tó ń kéde fún ikú lórí ọmọ àti lórí ọkọ àti lórí aya rẹ? Olùràpadà ọ̀run o, ọba tó ra Násárù padà lọ́wọ́ ògbòkú tó jí dìde lẹ́yìn ọjọ́ kẹrin. Májẹ̀mú ayé wo ló ń fi ikú wọ́ kiri ní ọdún yìí? Alágbára ayé wo ló ń fi ikú wọ́ ọmọ rẹ kiri tàbí tó ń fi ikú wọ́ ọkọ rẹ kiri? Èmi sọ̀rọ̀ ẹ jáde gẹ́gẹ́ bí ikọ̀ àti irúgbó Olódùmarè. Alágbára bẹ́ẹ̀ kó fi ayé sílẹ̀. Ọlọ́run bàbá mi John Bishop Dámàlé, gbọ́rọ̀ Olúwa lẹ́nìí. Ìwọ ẹni tí a ro kúrò nínú ọdún yìí, ọ̀run káńsù ikú ní orí rẹ. Ìwọ ẹni tí a ro kúrò iṣẹ́ rẹ, ọ̀run káńsù rẹ̀ ní ọdún yìí. Ìwọ ẹni tí a ro kúrò ṣẹ̀dá rẹ, ọ̀run káńsù rẹ̀ lẹ́nìí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọjọ́ dé, ọjọ́ fọ̀hún jáde, òru dé, òru fi mọ̀ o. Ògo mi tọ́lọ́run fún mi látọ̀run, ó ta kókó yára tètè bú jáde. Ọjọ́ dé, ọjọ́ fọ̀hún jáde. Ọmọ abúlé. Òru dé, òru fi mọ̀ o. Ó dé o. Ògo mi tọ́lọ́run fún mi látọ̀run, ó ta kókó yára tètè bú jáde. Abiyamọ tó kórìíra nítorí ìrora, ó fẹ́ paná ògo Jábésì lọ́jọ́ yẹn, ṣùgbọ́n Ọlọ́run ò gbà kán paná Jábésì. Ọlọ́run ìgbàanì má gbà fọ̀tá mi kán paná ògo mi. Ọjọ́ dé, ọjọ́ fọ̀hún jáde, òru dé, òru fi mọ̀ o. Ògo mi tọ́lọ́run fún mi látọ̀run, ó ta kókó yára tètè bú jáde, kílẹ̀ wí. Ọjọ́ dé, ọjọ́ fọ̀hún jáde, òru dé, òru fi mọ̀ o. Ògo mi tọ́lọ́run fún mi látọ̀run, ó ta kókó yára tètè bú jáde. Ẹ gbọ́, alágbára ayé wo ló ń jọba lórí ògo rẹ, tó ń fi ògo pọ́n ọ lójú, tó fi ń ṣiṣẹ́ bí erin, tó fi ń jẹjẹ ìlérí? Alágbára ayé bẹ́ẹ̀ kó fi ayọ̀
ń gbé ògo rẹ mẹ́ àbí òmìnira gidi wo ló ń búramúramù mọ́ṣẹ̀dá rẹ tí ó jẹ́ kí iṣẹ́ rẹ fọhùn rere ní ọdún tí ó jẹ́ kó róhùn rere tọ́ka sí ní òpin ọdún. ẹ gbà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí náà bá sì wà ọ̀run kó pa wọ́n lẹ́nu mọ́. ọba tó pa kìnìún lẹ́nu mọ́ fún Dáníẹ́lì nínú ìwọ kìnìún má jẹ́ mú ayé olólíkáyé rẹ má ní ìtumọ̀ eléyìí tó ń búramúramù mọ́ṣẹ̀dá rẹ ọ̀run pa lẹ́nu mọ́ lẹ́nàá ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. ayé ló sọ wípé mi ò lè jẹ́ nìyàn, ènìyàn ló sọ wípé mi ò ní rọ́nà lọ. ayé ló sọ wípé mi ò lè jẹ́ nìyàn o, ènìyàn ló sọ wípé mi ò ní rọ́nà lọ. ṣùgbọ́n Ọlọ́run mi àpèdá o, òun ló sọ fún mi pé kí n má bẹ̀rù ọmọ. ayé ló sọ wípé mi ò lè jẹ́ nìyàn, ènìyàn ló sọ wípé mi ò ní rọ́nà lọ. ayé ló sọ wípé mi ò lè jẹ́ nìyàn, ènìyàn ló sọ wípé mi ò ní rọ́nà lọ. ṣùgbọ́n Ọlọ́run mi àpèdá o, òun ló sọ fún mi pé kí n má bẹ̀rù ọmọ. ayérayé o, yá dìde nítorí ọ̀rọ̀ mi. èṣe tó mọ aṣọ mi fi wà kìsà tọmọ ẹlẹ́rọ̀ mi jẹgun. ayé ló ti tán, ènìyàn ti sọ̀rọ̀ tìǹù nítorí èmi Elizabeth ọmọ ọba àwọn ọba. ayé ló sọ wípé mi ò lè jẹ́ nìyàn o, ènìyàn ló sọ wípé mi ò ní rọ́nà lọ. ayé ló sọ wípé mi ò lè jẹ́ nìyàn o, ènìyàn ló sọ wípé mi ò ní rọ́nà lọ. ṣùgbọ́n Ọlọ́run mi àpèdá o, òun ló sọ fún mi pé kí n má bẹ̀rù ọmọ. ayé ló sọ wípé mi ò lè jẹ́ nìyàn, ìrọ̀lá ènìyàn ló sọ wípé mi ò ní rọ́nà lọ. ayé ló sọ wípé mi ò lè jẹ́ nìyàn, irọ́ ni wọ́n pa. ènìyàn ló sọ wípé mi ò ní rọ́nà lọ. ṣùgbọ́n Ọlọ́run mi àpèdá o, òun ló sọ fún mi pé kí n má bẹ̀rù ọmọ. ẹ gbọ́ nínú gbẹ̀kùn akérèwọ̀ la sọ ìwọ àti ògo rẹ sí eléyìí tí ṣẹ̀dá rẹ ò fi fọhùn rere. ẹ gbọ́ májẹ̀mú ọ̀làgbélẹ̀sọ rẹ tí èso rẹ fi ń pa ọ́ ní ẹkún ní ọdọọdún tí ó fi pa ọ́ lẹ́rìn-ín èmi pa aláṣẹ lẹ́nìí májẹ̀mú bẹ́ẹ̀ kó máa bàjẹ́. agbára májẹ̀mú àpèrè jáde-wò là ń lò nínú ayé rẹ tó fi ná kojọ nínú iṣẹ́ rẹ. ẹ gbọ́ lẹ́ni ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé agbára bẹ́ẹ̀ kó máa jóná ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Asán mi sówó, asán mi sọ́mọ, ọdún tuntun tí mo wá yìí ó asán mi sówó. asán mi sówó, asán mi sọ́mọ, ọdún tuntun tí mo wá yìí ó asán mi sówó. Mi ò ní ṣe iṣẹ́ lásán, wọn ò ní kéré mi lọ, ọmọ tí mo bí kọ́ ní dààmú mi ọdún ayọ̀ ló jẹ́. asán mi sówó, asán mi sọ́mọ, ọdún tuntun tí mo wá yìí ó asán mi sówó. ọ̀dájú abiyamọ àwọn ló ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ tó ń fi ayé pọ́n ní ojú tó jẹ́ pé ní ọdọọdún ló ń fi ọmọ pa ọ́ ní ẹkún. ẹ gbọ́rọ̀ Olúwa lánàá ọ̀run pa á lẹ́nu mọ́ àní májẹ̀mú òkùnkùn wo la fi tẹ́ ọdún lẹ́nu iṣẹ́ rẹ. gbọ́ bí Olúwa bá bẹ tí ẹ̀mí rẹ bá sì wà ọ̀run kò fi àánú wá orí lánàá nítorí pé a ti kọ ọ́ nínú ìwé Jeremáyà chapter 51 verse 1 báyìí ni Olúwa wí. wò ó èmi ó ru afẹ́fẹ́ ìparun sókè sí Bábélì àti sí àwọn tí ń gbé àárín àwọn tí ó dìde sí mi àwọn alágbára àwọn náà dìde ogun sí ọ ní ọdún yìí àwọn májẹ̀mú òkùnkùn wọn náà dìde ọ̀tẹ̀ sí ṣẹ̀dá rẹ. ẹ gbọ́rọ̀ Olúwa kí ìparun kó lọ dé bá wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. lómijé ìkorò lójú mi, lómijé ìkorò láyé mi. ọba tó lómijé ìkorò lójú Mọ́dékáì, lómijé ìkorò lójú mi. lómijé ìkorò lójú mi, lómijé ìkorò láyé mi. ọba tó lómijé ìkorò lójú Hánà, lómijé
jẹ́ ìkorò lójú mi. Ànàná mi jẹ́ ìkorò, ó ta lọ́mọ. Jábèsì náà mi jẹ́ ìkorò, ó ta lọ́rọ̀. Jóòbù náà mi jẹ́ ìkorò, ó bọ́ lọ́wọ́ ogun èṣù o. Bàbá náà mi jẹ́ ìkorò láyé mi. Lómi jẹ́ ìkorò lójú mi. Lómi jẹ́ ìkorò lójú mi. Ọba tó lómi jẹ́ ìkorò lójú Mọ́dékáì. Lómi jẹ́ ìkorò lójú mi. gbọ́ alájọgbépọ̀ wo ló ń fi ayé ni ọ́ lára ta ni ìwọ rí ní best friend tó jọ ní best enemy ayé rẹ tó ní ìṣẹ̀dá rẹ lára èmi pa á láṣẹ ọ̀run kò pín níyà ẹ gbọ́ gbogbo etí tó ń gbọ́ mi má jẹ́ mọ́ òkùnkùn wo là ń lò nínú ayé rẹ ọ̀run kò máa bà á jẹ́ lẹ́nìí ta ló ń bọ̀ rìn tó dàbí láti nínú ìrìn àjò ayé rẹ tó yẹ kó o ti dé ilẹ̀ lérí tó ń fa ìrìn àjò rẹ sẹ́yìn èmi pa á láṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrújú Olódùmarè ọlọ́run pé bàbá mi jọ fi ṣọ́ọ́dámalẹ̀ ọ̀run kò fi iná pín níyà lẹ́nìí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. ọjọ́ dé ọjọ́ fọ̀hún jáde òru dé òru fi mọ́ o ògo mi tọ́lọ́run fún mi látọ̀run ó ta kókó yára tètè bú jáde. Ọjọ́ dé ọjọ́ fọ̀hún jáde. ọmọ abúlé Òru dé òru fi mọ́. ó dé o Ògo mi tọ́lọ́run fún mi látọ̀run. Ó ta kókó yára tètè bú jáde. Abiyamọ tó kórìíra nítorí ìrora ó fẹ́ paná ògo Jábésì lọ́jọ́ yẹn ṣùgbọ́n ọlọ́run ò gbà kán paná Jábésì ọlọ́run ìgbàanì má gbà fọ́tá mi kán paná ògo mi. ọjọ́ dé ọjọ́ ń fọ̀hún jáde òru dé òru ń fi mọ́ o ògo mi tọ́lọ́run fún mi látọ̀run ó ta kókó yára tètè bú jáde kílẹ̀ wí. ọjọ́ dé ọjọ́ fọ̀hún jáde. ọjọ́ dé Òru dé o òru fi mọ́. ó fi mọ́ Ògo mi o tọ́lọ́run fún mi ọlọ́run ló fi fún mi o Ó ta kókó ó ta kókó yára yára bú jáde. nítorí pé a ti pa á láṣẹ wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójó sájáde kúrò nínú kọ̀lọ̀fín wọn ogun wo ló hù sí ayé rẹ ní ọdọọdún tí ó jẹ́ kóhun rere farahàn nínú ìṣẹ̀dá rẹ alógun wo ló ń díyọ lé ọ̀nà ohun rere ogun wo ló ń gbìwọ̀n àti olóore níyà èmi pa á láṣẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa ọ̀run lé ọ̀dànù lẹ́nìí gbọ́ má jẹ́ ọmọ ikú wo ló ń lé ọ kiri ta ló sọ pé kó o má ní sinmi lórí ayé rẹ èmi pa á láṣẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa ọ̀run fi kú parẹ́ lẹ́nìí ní orúkọ Jésù Kristi àmín. Ọ̀nàlá, 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 ọ̀nà mi là kiri ayé mi dé ọ̀nàlá. Ọ̀nàlá, 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 ọ̀nà mi là kiri ayé mi dé ọ̀nàlá. Àfàìlà ọjọ́, àfàìlà ọ̀run,
tirẹ̀. Àwọn mi wà májẹ̀mú ikú ni, àwọn kan wà májẹ̀mú ìpọ́njú ni, àwọn kan wà májẹ̀mú iṣẹ́ ni. Irú májẹ̀mú wo làwọn ìdílé bàbá rẹ̀ ti bá òrìṣà dá? Eléyìí tó kí ẹ̀san lórí rẹ̀, èmi bá májẹ̀mú náà jẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orere tó sọnù lọ́wọ́ mi, lórúkọ Jésù wá mi rí. Ìkólọ sí òní padà nínú ọdún yìí o. Orere tó sọnù ẹ wá mi kan, ìwọ ńkọ́? Orere tó sọnù lọ́wọ́ mi, lórúkọ Jésù wá mi rí. Ìkólọ sí òní padà nínú ọdún yìí o. Orere tó sọnù ẹ wá mi kan. Orere tó sọnù lọ́wọ́ mi, lórúkọ Jésù mo pa láṣẹ. Ìkólọ sí òní padà nínú ọdún yìí o. Orere tó sọnù ẹ máa bọ̀, ìwọ ńkọ́? Orere tó sọnù lọ́wọ́ mi, lórúkọ Jésù wá mi rí. Ìkólọ sí òní padà nínú ọdún yìí o. Orere tó sọnù ẹ wá mi kan. Ẹ gbọ́, àmì kú o láti sà sínú ilé rẹ ní ọdún yẹn nípa Ọlọ́run ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Àfi ẹ̀jẹ̀ Jésù Kristi parẹ́ lónìí. Ẹ gbọ́, nítorí ìgbà tí Ọlọ́run fẹ́ pa Sódómù àti Gòmórà run. Ẹ gbọ́, a sọ fún obìnrin ráàbù aṣẹ́wó òní, a ní kó fi àmì kan síwájú ilé rẹ̀ nígbà tí àwọn áńgẹ́lì Olúwa dé tí wọ́n sì fẹ́ pa Sódómù àti Gòmórà run. Bí wọ́n ṣe pa ìlú yẹn run, wọ́n sì dá ìdílé yẹn sí. Ìdílé yẹn ló tẹ Sódómù àti Gòmórà dólé nìyẹn, tí ìdílé Jésè sì jáde ní ibẹ̀, tí Jésè sì bí Dáfídì. Níbẹ̀ náà kan náà láti rí Mèsáyà nì, ọba àwọn Júdà tó jẹ́ ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́, àmì ikú nínú ayé rẹ̀ kó máa parẹ́ lónìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olùgbàlà gbóhùn mi, gbóhùn mi, gbóhùn mi. Mo wá sọ́dọ̀ rẹ, gbà mí níbi àgbélébù. Olúwa jọ̀ọ́ gbà mí, èmi kì yóò bí ọ nínú mọ́. Alábùkún gbà mí níbi àgbélébù. Omijé ìkorò lẹ́yìn o. Omijé ìkorò lẹ́yìn o. Ẹnu omijé mi nù bẹ́ẹ̀ ti ṣe tinú ti Mọ́dékáì. Ẹnu omijé mi nù bẹ́ẹ̀ ti ṣe tinú ti Jábésì. Omijé ìkorò lẹ́yìn o. Adùn ni mo fẹ́. Omijé ìkorò lèyí o. Omijé ìkorò lèyí o. Ẹnu omijé mi nù bẹ́ẹ̀ ti ṣe tinú ti Mọ́dékáì. Ẹnu omijé mi nù bẹ́ẹ̀ ti ṣe tinú ti Jábésì. Omijé ìkorò lèyí o. Adùn ni mo fẹ́. Omijé ìkorò lẹ́yìn o. Omijé ìkorò lẹ́yìn o. Ẹnu omijé mi nù bẹ́ẹ̀ ti ṣe tinú ti Mọ́dékáì. Ẹnu omijé mi nù bẹ́ẹ̀ ti ṣe tinú ti Jábésì. Omijé ìkorò lẹ́yìn o. Adùn ni mo fẹ́. Gbọ́, alágbára ayé wo ló ń fi ọkọ̀ pọ́n ọ lójú látọdún tó ti délé ayé? Orí ọkùnrin kankan pè ọ́ tó fi lè rí adé orí gidi. Alágbára ayé bẹ́ẹ̀ kò fi ayé sílẹ̀. Májẹ̀mú ayé wo ló sọ pé bó ṣe ní ògo tó o máa ní ọkọ̀ gidi, tó jẹ́ pé tó o bá jí lòwúrọ̀ bẹ́lí tìlẹ̀ ọkọ rẹ̀ fi jí ọ lórí bẹ́ẹ̀dì. Alágbára ayé bẹ́ẹ̀ kò fi ayé sílẹ̀. Irú májẹ̀mú olè yìí tó jẹ́ tó o bá ti rí ọkọ lówùrọ̀ ọjọ́ rẹ̀, tó bá di ọ̀sán máa ń túká ni. Tó o bá ti rí ọkọ ní ọ̀sán, tó bá di alẹ́ máa ń túká. Májẹ̀mú bẹ́ẹ̀ ọ̀run kó pín in níyà lónìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tàbá jàléwé ó lè padà kó tún rúwé. Tàbá gẹlẹ́ka ó lè padà kó tún rúdi. Igi kígi tó gbàbọ̀dẹ̀ nítorí ògo mi. Ogun ọ̀run ẹ bá mi fà wọ́n tú sínú iná. Tàbá jàléwé ó lè padà kó tún rúwé. Bẹ́ẹ̀ni, Tàbá gẹlẹ́ka ó lè padà kó tún gi. Oh yes.
gbàbọ̀dé nítorí ògo mi o. Olúwarọ̀ ẹ bá mi fà wọ́n tú sínú iná. ọmọ abúlé o odi Jẹ́ríkò tíyàwó lọ́jọ́ ọjọ́ sí. ẹni tí yóò gbìyànjú rẹ̀ tí yóò gbé dìde wọ́n ní kó bẹ̀rẹ̀ látòrí àkọ́bí ẹ̀ dórí àbígbẹ̀yìn. ẹni bá ti gba bọ̀dé ògo mi abógun lọ ni o. bàbá jàléwé ó lè padà kó túrú wé. bẹ́ẹ̀ ni o. bàbá kìlọ̀kà ó lè padà kó túrú di o. igi gẹ́gẹ́ tó gbàbọ̀dé igi ayé igi òṣì igi àdánù. Olúwarọ̀ ẹ bá mi fà wọ́n tú sínú iná. ẹnikẹ́ni tó gbá bọ̀dé ògo mi abógun lọ o. ẹnikẹ́ni tó gbá bọ̀dé ògo mi abógun lọ. ọmọ abúlé mo fẹ̀yìntì òpè Elédùmarè ọba tó rán mi níṣẹ́ àkọ́dá ayé o. ẹnikẹ́ni tó gbá bọ̀dé fógo mi abógun lọ o. ẹnikẹ́ni tó gbá bọ̀dé ògo mi abógun lọ. Júdásì gbà bọ̀dé fún Jésù o pokùnso ni. ẹnikẹ́ni tó gbá bọ̀dé ògo mi abógun lọ. Kíyàsí tó dalẹ̀ ọ̀gá ẹ̀ ó dẹ̀gbẹ́ ni o. ẹnikẹ́ni tó gbá bọ̀dé ògo mi abógun lọ. ẹnikẹ́ni tó bá dánwò abógun lọ o. ẹnikẹ́ni tó gbá bọ̀dé ògo mi abógun lọ. ọ̀tá ilé ọ̀tá òde o ẹ lọ ṣọ́ra gan o. ẹnikẹ́ni tó gbá bọ̀dé ògo mi abógun lọ. ẹnikẹ́ni tó bá gbà bọ̀dé o àforí ara rẹ̀ gbé. ẹnikẹ́ni tó gbá bọ̀dé ògo mi abógun lọ. májẹ̀mú wo ló fi ọmọ pọ́n ní ojú látọjọ́ tó ti dáyé tó fi ní oyún ló rọ̀ dálẹ́rí débi tó rọ̀ mọ́ gbẹ́jọ́ ọba tó bá nà pàdé ní Ṣílò tó sì fún un ní ọmọ ayọ̀ tí wòlíì sì sọ̀rọ̀ jáde ó ní arábìnrin tí ìwọ bá ti mu tí yóò kọ́ padà sílẹ̀ arábìnrin lẹ́mi ò mu tí yóò ṣùgbọ́n mo ń sọ ẹ̀dùn ọkàn mi sí Olúwa ó wòlíì sì sọ̀rọ̀ àṣẹ jáde ó ní kórìí fún ọ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ nígbà tó ti di àmọ́dún Anna sì gbé ọmọ wa dúpẹ́ lórí òkè Ṣílò èmi pa aláṣẹ ní wákàtí tọ́mọ ibi tó ìwọ̀ bá yọ ọdún tó ń bọ̀ ó sì bímọ ayọ̀ ọmọ tó sì bí òní ṣekú pa ọmọ tó sì bí òní rán lọ sọ́run ọmọ tó sì bí òní rán lọ sínú ọgbà ẹ̀wọ̀n ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ògo mi dá o bàbá, ògo mi dá. Ògo mi dá o bàbá, ògo mi dá. Ẹ̀mí mímọ́ dìde o, ìwọ lológo ara. ògo mi dá o bàbá, ògo mi dá. ògo mi dá o bàbá, ògo mi dá. ẹ̀mí mímọ́ dìde o, ìwọ lológo ara. Ọlọ́run ògo dẹ̀ dìde nítorí ọ̀rọ̀ mi. Abiyamọ kì í gbógun ọmọ rẹ̀ kó dákẹ́. Abiyamọ kì í máa ń gbọ́ gbé ọmọ rẹ̀ kó má máa tatí wèrè. Ògo ìṣẹ̀dá mi dà, ògo àdáwọ́lé mi dà. Ògo ṣe mí lógo àìdígbàjẹ́ kọjọ́ mi ó tó lọ. Ẹ̀mí mímọ́ dìde o, ìwọ lológo ara. ògo mi dá o bàbá, ògo mi dá. Ògo mi dà. ògo mi dá o bàbá, ògo mi dá. ẹ̀mí mímọ́ dìde o, ìwọ lológo ara. ẹ gbọ́ gbogbo etí tó ń gbọ́ mi nínú ilé onítọ́gbà ti kọ́ wípé Olúwa gbógun tàwọn tó gbógun tì mí fìjà fáwọn tó bá mi jà díẹ̀ sàwọn àpáta mú kó o sì dìde fún ìrànlọ́wọ́ mi gbọ́ta ló ń gbógun tì ọ́ lẹ́nu iṣẹ́ rẹ tó ń fi ayé ní ọ lára torí tó o bá ń bẹ láyé iṣẹ́ rẹ yóò kọ̀ ọ́ sílẹ̀ torí tó o bá ń bẹ láyé ayé rẹ ò ní ní ìtumọ̀ Olúwa kó gbógun tì í lónìí tàlẹ́ni tó ń fi ayé ní ọ lára tàlẹ́ni tó ń fi ilé rẹ ní ọ lára ta ló jẹ́ kí àyíká àti agbègbè kó máa gbóná mọ́ ọ nítorí pé ilẹ̀ lanu gbé àwọn ọ̀tá Mósè mì kí ilẹ̀ kó lanu kó gbọ́ mi lónìí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. ohun rere kàn mí gan nínú ọdún yìí o. òrèrè kan mi o nínú ọdún yìí o. ohun rere kàn mí gan nínú ọdún yìí ìwọ ńkọ́. òrèrè kan mi o nínú ọdún yìí o. ilé kíkọ́ kàn mí gan nínú ọdún yìí o. òrèrè kan mi o nínú ọdún yìí o.
tì mí má ṣe jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí. Alágbára wo ló dúró láti kẹ́gàn rẹ ní ọdún yìí? Àwọn ènìyàn wo ni wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń ṣàbòsí rẹ? Ọ̀run kó gbé ẹ sókè lẹ́nìí ní ibi tí ayé ti yẹ̀yẹ́ rẹ, kọ́rọ̀ rẹ sì di ayẹyẹ. Tẹsítímọ́nì ayọ̀ tí ó farahàn nínú ayé rẹ, táyé rẹ á fi gbọ́ ògo, ọ̀run kó fi hàn nínú ayé rẹ. Gbọ́, ire àti àánú kó máa wá orí nínú ọdún yìí. Nínú ọdún tó wà ikọ́ ọlọ́run rẹ tẹ́ka sí, ìbùkún tí ṣẹ̀dá rẹ ò rírí, ìbùkún táwọn èèyàn rẹ ò rírí, kọ́run bẹ̀ sí ní pèsè rẹ̀ fún ọ. Kó ọlọ́run rẹ tẹ́ka sí bí ọdún iṣẹ́ ń parí lọ, ìbùkún àti ìgbéga kó sì máa farahàn nínú ayé rẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mi ò fẹ́ sunkún, bàbá mi ò fẹ́ ṣọ̀fọ̀. Mi ò fẹ́ sunkún, bàbá mi ò fẹ́ ṣọ̀fọ̀. Wá gbé mi ga kí n dẹni táyé ń fẹ́. Wá gbé mi ga kí n dẹni táyé ń fẹ́. Bàbá o. Mi ò fẹ́ sunkún, bàbá mi ò fẹ́ ṣọ̀fọ̀. Mi ò fẹ́ sunkún, bàbá mi ò fẹ́ ṣọ̀fọ̀. Wá gbé mi ga kí n dẹni táyé ń fẹ́. Wá gbé mi ga kí n dẹni táyé ń fẹ́. Ọ̀rọ̀ mi ò jẹ́ amẹ́kún mọ́ bàbá mo dé. Ó ní kí n kọkùn pé wá ṣí fún mi. Ó ní kí n béèrè pé wá fi lé mi lọ́wọ́ o bàbá. Mi ò fẹ́ sunkún, bàbá mi ò fẹ́ ṣọ̀fọ̀ o. Wá gbé mi ká kí n dẹni táyé ń fẹ́. Wá gbé mi ká kí n dẹni táyé ń fẹ́. Bàbá o. Mi ò fẹ́ sunkún, bàbá mi ò fẹ́ ṣọ̀fọ̀. Mi ò fẹ́ sunkún, bàbá mi ò fẹ́ ṣọ̀fọ̀. Wá gbé mi ga kí n dẹni táyé ń fẹ́. Wá gbé mi ga kí n dẹni táyé ń fẹ́. Àṣà ti kọ nínú ìwé orin Dáfídì chapter 126 verse 1. Nígbà tí Olúwa dá ìkólọ Síónì padà, àwa sì dàbí ẹni tó láàlá. Gbọ́ gbogbo ìkólọ ohun rere tí a ti kólọ nínú ayé rẹ ní ìbẹ̀rẹ̀ ọdún. Bí ọdún iṣẹ́ ń parí lọ, ọ̀run kó máa fi wá orí. Gbogbo ìkólọ ilé tí a ti gbà ní ọwọ́ rẹ, gbogbo ìkólọ mọ́tò, gbogbo ìkólọ ohun mèremère tí àwọn òkùnkùn ti gbà ní ọwọ́ rẹ. Bí ọdún iṣẹ́ ń parí lọ, ọ̀run kó máa fi wá orí. Oúnjẹ ojú oorun wo la ti fún ọ jẹ tá a ti fi kórè ayé rẹ lọ? Ìbálòpọ̀ ojú oorun wo ló ti ṣe tá a ti fi kórè ìṣẹ̀dá rẹ lọ? Bí Olúwa bá bẹ tí ẹ̀mí rẹ̀ bá sì wà, tí Olúwa sì dá ìkólọ Síónì padà, àní bí ọdún yìí ti ń parí lọ, ọ̀run kó máa gbà padà fún ọ lẹ́nìí ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tàbá jàléwé ó lè padà kó tún rúwé. Tàbá gẹlẹ́ka ó lè padà kó tún rúdi. Igi kígi tó gbàbọ̀dẹ̀ nítorí ògo mi. Ogun ọ̀run ẹ bá mi fà wọ́n tú sínú iná. Bàbá jàléwé ó lè padà kó tún rúwé. Bẹ́ẹ̀ni, Bàbá gẹlẹ́ka ó lè padà kó tún gi. ó yẹ Igi kígi tó gbàbọ̀dẹ̀ nítorí ògo mi o. Olúwarọ̀ ẹ bá mi fà Ẹ fà wọ́n tú wọ́n sínú iná. Ọmọ abúlé o, ó di Jẹ́ríkò tíyàwó lọ́jọ́ ọjọ́ sí. Ẹni tí yóò gbìyànjú rẹ̀ tí yóò gbé dìde. Wọ́n ní kó bẹ̀rẹ̀ látòrí àkọ́bí ẹ̀ dórí àbígbẹ̀yìn. Ẹni bá ti gba bọ̀dẹ̀ ògo mi abógun lọ ni o. Bàbá jàléwé ó lè padà kó tún rúwé. Bẹ́ẹ̀ni o, Bàbá gẹlẹ́ka ó lè padà ó lè padà kó tún rúdi o. Igi kígi tó gbàbọ̀dẹ̀ Igi ayé, igi òṣì, igi àdánù. Olúwarọ̀ ẹ bá mi fà wọ́n tú sínú iná. Ẹnikẹ́ni tó gbá bọ̀dẹ̀ ògo mi abógun lọ o. Ẹnikẹ́ni tó gbá bọ̀dẹ̀ ògo mi abógun lọ. Ọmọ abúlé mo fẹ̀yìntì ò pé Elédùmarè ọba tó rán mi níṣẹ́. Akọ́dá ayé o. Ẹnikẹ́ni tó gbá bọ̀dẹ̀ ògo mi abógun lọ o. Ẹnikẹ́ni tó gbá bọ̀dẹ̀ ògo mi abógun lọ. Júdásì gbà bọ̀dẹ̀ fún Jésù o, pokùnso ni. Ẹnikẹ́ni tó bá bọ̀dẹ̀ ògo mi abógun lọ. Kíyàsí tó dalẹ̀ ọ̀gá ẹ̀ ó dẹ̀tẹ̀ ni o. Ẹnikẹ́ni tó bá bọ̀dẹ̀ ògo mi abógun lọ. Ẹnikẹ́ni tó bá dánwò abógun lọ. Ẹnikẹ́ni tó bá bọ̀dẹ̀ ògo mi abógun lọ. Ọ̀tá ilé ọ̀tá òde o, ẹ lọ ṣọ́ra gan o. Ẹnikẹ́ni tó bá bọ̀dẹ̀ ògo mi abógun lọ. Ẹnikẹ́ni tó bá gbàbọ̀dẹ̀ o, àforí ara rẹ̀ gbé. Ẹnikẹ́ni tó bá bọ̀dẹ̀ ògo
ogun lọ. nítorí pé a ti kọ nínú ìwé orin Dáfídì chapter 126 verse 5 àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ kó. ẹgbẹ́ irúgbìn ohun rere ìwọ ló ti fi omijé ojú gbìn ní ọdún yìí ní orúkọ Jésù Kristi kó o máa fi ayọ̀ kó lẹ́nìí. ẹgbẹ́ májẹ̀mú ayé wo lórí kó o fomijé fúrúgbìn kó o máa fi ayọ̀ kó. èmi pa á láṣẹ ní wákàtí májẹ̀mú bẹ́ẹ̀ kó máa bàjẹ́. májẹ̀mú ègún ìran wo ló ń jẹ ìdílé ìyá àti ìdílé bàbá rẹ tó ní kẹ́ máa fomijé ojú fúrúgbìn kẹ́sì máa fi ayọ̀ kó. èmi pa májẹ̀mú náà jẹ́ ní orí rẹ ní ọdún yìí. mo bàjẹ́ májẹ̀mú náà jẹ́ nínú iṣẹ́ rẹ. mo bà májẹ̀mú náà jẹ́ nínú ayé rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Òkìkí Ọlọ́run lorúkọ rẹ bàbá mi o. Ológo ńlá, ajagun ńlá lorúkọ rẹ. Mímọ́ 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 Olódùmarè. Ẹ̀rù tẹ́rù kì í bà. Ọjọ́ orí ọ̀sọ́dọ̀gbọ́ irun funfun ọ̀sọ́dọ̀lẹ́. Bàbá mi alàgbàlagbà lúgúlàgbà mi àlà funfun gbò. Ọba mi tó lọ kọrin kése ńlá ọ̀sán gírí làgírí mọ́ gírí kàkàkà. Bàbá òkìkí Ọlọ́run lorúkọ rẹ bàbá mi o. Ológo ńlá, ajagun ńlá lorúkọ rẹ. nínú ọdún tuntun tí ó wọ̀ yìí àníkó róhun rere tọ́ka sí. nínú ọdún tuntun tí ó wọ̀ yìí ó ní sùnú àgbàrá ẹ̀jẹ̀. nínú ọdún tuntun tó wọ̀ yìí ó ní rí ikú. nínú ọdún tuntun tó wọ̀ yìí ó ní rógun ẹ̀wọ̀n. nínú ọdún tuntun tí ó wọ̀ yìí ó ní rógun àkóbá. nínú ọdún tuntun tó wọ̀ yìí ó rí àánú gbà. nínú ọdún tuntun tó wọ̀ yìí testimony ayọ̀ yóò gbẹnu rẹ kan. àní nínú ọdún tuntun tó wọ̀ yìí ó róhun rere tọ́ka sí. nínú ọdún tuntun tó wọ̀ yìí àfihàn wá orí gbogbo rẹ tó ń bẹ nínú ọdún tuntun yìí ọ̀run ó darí rẹ̀ sọ́dọ̀ rẹ. ilẹ̀kùn àánú ṣí fún ọ níbi táláàánú rẹ wà ní gúúsù àti ní àríwá wọ́n fi rẹ̀ lé ọ lọ́wọ́. àní tẹsímọ́nì ayọ̀ yóò gbẹnu rẹ kan. ògo ọdún tuntun tí ó wà yìí ọ̀run ó fi lé ìdílé rẹ lọ́wọ́. ògo ọdún tuntun tí a wà yìí ọ̀run ó fi lé ọ lọ́wọ́. nínú ilé rẹ ẹ ṣe àṣọdúnmọ́dún. àní nínú ilé rẹ ẹ ṣe àṣọṣùmọ̀ṣù. ẹ gbọ́ ilẹ̀kùn oríire kó máa ṣí fún yín nínú ilé yìí. ẹ sì wọ ìwọ ayọ̀. Ọlọ́run pé bàbá mi John Bishop Damale gbọ́ gbogbo ẹni tí ayé ti dẹrù wọlé lórí nínú ọdún tuntun tẹ́ wọ̀ yìí ọ̀run kó máa bá ń sọ̀kalẹ̀. àjàgà yẹ̀wò láti gbé wọ ìwọ àti ìdílé rẹ lọ́rùn ní ọdún yìí. Ọlọ́run tó jẹ́ àjàgàrùn wèrè adágádàrà kọ́run kó sì máa jẹ́ àjàgàrùn rẹ lónìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní